Orí ìtẹ́ ọba apá kejì ẹwà apá kejì fíìmù yìí ń bọ̀ lọ́nà àwọn kí a tẹ̀ tó tẹ̀síwájú ẹ lọ sí comment section báyìí ó kẹ́ jẹ́ kí a mọ òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù àti wípé ṣé nǹkan tí Kẹ́mi ti ṣe tó fi fọ́ igbá ìní ọba ṣó dáa àbí kò dáa, ṣé wọ́n máa rí ẹni tó ń wá mú àbí wọn kò ní rí mú torí Kẹ́mi ti fẹ́ pa ó, ṣó máa ṣe é ṣe àbí kò ní ṣe é ṣe. Ó ní òun ò jẹ adelé nìkan o, ṣé wọ́n máa rí mú kúrò àbí wọn kò ní mú kúrò. Ẹ jẹ́ kí a mọ nǹkan tí ẹ rò ní comment section àti wípé báwo ni fíìmù náà, kí ló dé tí ọba fi ìyàwó rẹ̀ tó fi ra ẹ̀mí tiẹ̀. Ẹ jẹ́ kí a mọ̀ ní comment section. Apá kejì fíìmù yìí kò ní pẹ́ jáde o. Òṣèré tó kópa nínú fíìmù yìí ni Kẹ́mi, Túndé Adéríoyè, Bíọ́lá Adékúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kẹ́sì tábù tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ká bá lè send notification sí yín nígbà tí a bá send new video sórí channel wa.